ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الأماجد السلام عليكم ورحمة الله وبركاته. لن يقوتي أدفع بوا الله أبتي أفي أقوى تفي في قوة مسلمي نبي موري tí ọba wa Allah subhanahu wa ta'ala tó ṣe fún wa. Oore tó fi tóbi jùlọ nínú oore òun náà lórí ẹ̀sìn. Gbogbo àwọn oore tó kó mọ wá wọnú rẹ̀ lọ, oore àlàáfíà, ìfàyàbalẹ̀, jíjẹ mímu, gbogbo ohun tí Ọlọ́run wá ṣe fún wa bó ṣe pọ̀ tó bó ṣe máa tó, bẹ́ẹ̀ náà láfi wá máa wá kí Ọlọ́run, láfi máa yìn, láfi máa ṣàfọ̀mọ́ rẹ̀, láti fi máa gbé títóbi fún látara ìdẹ̀ra tó ṣe fún wa. Gbogbo èyí tọ́lọ́run fi wá lé wa kún tó fi pọ́n wa lé yìí, ó yẹ ká máa mọ̀ pé oore ni. Èyí tó wá kéré ní oore Ọlọ́run ò wá sí, torí bó ṣe kéré yìí kò sẹ́ni tó lè ṣe bí kì í ṣe ọba wa Allah nìkan ló lè ṣe. Èyí tó tóbi ní oore tọ́lọ́run ṣe fún wa, èyí tó kéré, èyí tó hàn àti èyí tó pamọ́, gbogbo ẹ̀ náà la fi dúpẹ́ fún Ọlọ́run. K'Ọlọ́run má ṣe gba ọpẹ́ wa, kó wá ṣàlékún oore ọpẹ́ náà fún wa.
atọrọ ìkẹ́ àti gẹ̀fà nabi sallallahu alayhi wa sallam anabi tó ṣe ká ní pé ọlọ́run sá lẹ́sà níbi ìránṣẹ́ alámàrí ẹ̀sìn. ìwà gbé anabi dìde ọlọ́run ṣe ní ìkẹ́ fún gbogbo ohun tó lè máa jẹ́ ìtún ayé ṣe, tí gbogbo ẹni tó bá ti lè nẹ́sìn ẹ̀sìn láti lè ràn án lọ́wọ́ láti lè fi tún ayé ṣe ni. anabi sallallahu alayhi wa sallam ọlọ́run wá ṣe ní dígí àwòkọ́ṣe lórí ẹ̀sìn àti níbi gbogbo ohun tí a fẹ́ ṣe ń gbèsè ayé wa. ìwọ̀n kẹ́hún gẹ̀ kọ́lọ́run bá ní sàlékún ìfà anabi sallallahu alayhi wa sallam. àwọn tó jẹ́ wá lógbà tó wọ́n jẹ́ àwọn sahabatul kiram, àwọn ní àpọ́nlé, ọlọ́run má sàlékún ìyọ́nú wa radiyallahu anhum ajma'in. kọ́lọ́run bá ní yọ́nú sí gbogbo wa, lọ́kùnrin wa lóbìnrin wa. gbogbo àwọn tí wọ́n pawọ́lé wọn tó jẹ́ wọn tabi'un, àwọn tó tẹ̀lé àwọn sahaba lórí dáadáa yìí, wa tabi'u tabi'in, àtàwọn tó tẹ̀lé àwọn sahaba tí fi ń bọ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tí fi ń bọ̀ gẹ́gẹ́gẹ́rẹ́ títí ó fi wá ń dọ̀dọ̀ tiwa náà. gbogbo àwọn tí wọ́n ti lọ tí wọ́n tọ́ sójú ọ̀nà ìsìláàmù yìí lọ́mọ sábà wa gbà wọ́n lẹ́gùn, kó bá wa san wọ́n lẹ́san àlìjánnà ń dẹ̀ra. àwọn náà tí a wá ń fi gíṣẹ́ wa fi tẹ̀lé tí wọ́n abẹ́ ọlọ́run ọba Allah kó mọ́ sàṣe ìgbìyànjú tiwa náà ní àṣegbà wájú ọlọ́run, mọ́ sí ní wàhálà lásán, sí ní ohun tí ó wúlò fún wa látàyé fil qiyamah. àwa ti bẹ́ẹ̀ ní náà fi wá tọrọ fáwọn onísábàbí gẹ́gẹ́ bí tí gbogbo ayé ṣe máa ń tọrọ fún wọn látara orí tí ọlọ́run ní kó máa san gbérí ọwọ́ wọn fi wọnú ìlú náà, fi wọ gbogbo àdúgbò kọ̀ọ̀kan, fi dé inú ọ̀dẹ̀dẹ̀ wọnú yàrá gbogbo àwa mùsùlùmí tí à ń tẹ́tílẹ̀ láti lè máa gbọ́ ohun tí ó ṣe wá láǹfààní níbi ohun tí ọba wa Allah sọ àti ohun tí òjíṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa sallam tó sàlàyé fún wa nínú alámàrí al-Islam. àtọ̀lọ́dọ̀ ọba Allah kó mọ́ sábà wa san wọ́n lẹ́san lórí. èyí báyìí náà inú bí tí ẹ̀sìn fẹ́ pé kí a máa ná owó sí, òun náà ni wọ́n ń ná sí yìí. kọ́lọ́run wá wọlá pé bí a máa ti ń ná nítorí tọ́lọ́run, ọlọ́run a máa dá padà ni. àdápadà orí dáadáa fún èyí tí wọ́n dálẹ̀ yìí ọlọ́run bá mọ́sàbá wa ṣe fún wọn. èyí tá a wá ṣe ládùn à ń bẹ̀ léyìí tó tóbi, òun náà ní kọ́lọ́run lò ní sábàbí àforíjì fún wọn àtàwọn tó bí wọn. kọ́lọ́run wá jẹ́ kí wọ́n jèrè látàyé fil qiyamah. ẹ̀yọ́ ọmọ ìyá wa wọ́n jùlọ àgbàgbé láti lè tọrọ fún gbogbo àwọn tí wọ́n ṣì wà ní etí, tí wọ́n mú ọ̀rọ̀ ọlọ́run wá fún wa, tí ń jẹ́ àwọn àfáà wa, àwọn aṣíwájú wa, àwọn imam, àwọn tí wọ́n ń gbìyànjú tó ṣe ká ní pé tírà ọlọ́run díẹ̀ náà ni wọ́n jókòó tì ní gbogbo ìgbà àti sunnah nabi sallallahu alayhi wa sallam. àtọ̀lọ́dọ̀ ọba wa Allah kó mọ́sá ìbá wa gba iṣẹ́ náà. àwọn náà ni wọ́n gba iṣẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́run, ni wọ́n ń jẹ́ lọ́sàn lóru ní gbogbo àyíká yìí tí wọ́n gbé nídìí rẹ̀. òun náà ni wọ́n ń gbára wọn lọ, wọ́n fi lọ jíṣẹ́ ọlọ́run. kọ́lọ̀ mọ́sá bá wa lé wọn kún lálàáfíà, níbùkún, nífọ̀yàbalẹ̀. ilé wọn ọ̀nà wọn lọ́mọ dàkàwó mẹ́ ọlá àyíká méjì ọba wọn. wọ́n tó ti bẹ̀rẹ̀ lérí àwọn dọ́kítọ́rù wa Ẹniọlá, dọ́kítọ́rù wa Abdulrahim Shitu Thani, fi dé gbogbo àwọn àfáà wa, àwọn tí wọ́n ń rán wa, àwọn tó wà nílé tí wọn ò débí àtàwọn tí wọ́n débí, òpó wọn náà látọ̀ ọlọ́dọ̀ ọlọ́run. kọ́lọ̀ mọ́sá gba gbogbo ìgbìyànjú wa. ohun tí a fi àkíkò yìí fi pe àwa sákèsí lórí rẹ̀ tàbí sí ìrántí torí ọba wa Allah subhanahu wa ta'ala ó jẹ́ ká máa rírì ìrántí. oní Qur'an òun gbé wá láti lè fi rán wa létí ohun tá a wá sí láyé. ǹjẹ́ a padà sí ìrántí fún wa nípa fadlul wudu wa sifatuhul kamila wa kayfiyatuh. a sì rántí fún wa nípa ohun tó ti jẹ mọ́ ohun tá a mọ̀ ní ọlá tí ń bẹ fún àlùwàlá ṣíṣe.
báwo ni ló ṣe wá tọ́ ló ṣe yẹ àti ìròyìn àlọ́lá yìí léyìí tó fi pé léyìí tó fi dáa jùlọ tó yẹ kí gbogbo àwa mùsùlùmí eré ẹ̀ náà ní ká máa ṣẹ̀wọ̀n àlọ́lá wa sí. òun náà ni tí a fẹ́ mú wá ní àkíkò tá a wà yìí jẹ́ ìròyìn àlọ́lá ní pípé tí wọ́n sì ṣe ká ní pé Islam ẹ̀sìn tó pé ni. gbogbo ohun tí Islam bá wá bẹ̀ wá ó yẹ káwa mùsùlùmí ká máa gbìyànjú ká máa ṣe gẹ́gẹ́ bí tí ẹ̀sìn jẹ́ ní àṣẹ. ká máa ṣe àlọ́lá kẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa kó máa wá pé àlọ́lá wa kù díẹ̀ káàtó. tó ń pé tó bá kù díẹ̀ káàtó yẹn wàhálà tó ní kọ́lọ̀ mọ́jà máa wàhálà. tó ń pé Ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ pé àlọ́lá tí ó pé wàhálà ni. torí ló ba ìgbésí ayé yẹn jẹ́ tá a bá ní ìgbésí ayé yẹn látòkè délẹ̀ inú ẹ̀ náà ní kí ni àsálà ìrun. bí wọn bá wà láyé tí ò kírun tí wọn ò pé ìwúlò sí láyé ló jẹ́ pé àlọ́lá bí ò bá pé ó lè ba nǹkan jẹ́ nù ìgbésí ayé yẹn. ọlá tí wọ́n ń bẹ fún àlọ́lá tá a fẹ́ máa ṣe yìí bí wọn bá fẹ́ máa tẹ̀lé ìlànà Ànábì sallallahu alayhi wa sallam Ànábì sábà máa ń ṣàlùwàlá tá a bá wá níbi ọ̀rọ̀ ìrun Ànábì sábà máa ń ṣàlùwàlá ní òǹkà àwọn ìrun tó ti jẹ́ ọ̀ranyàn. Ànábì sábà fẹ́ ká máa ṣàlùwàlá fi kí gbogbo àwọn ìrun. ìpè ọlá kalẹ̀ yìí nìyẹn àlọ́tọ̀ tó ń pè Ìsìláàmù ti gbé kalẹ̀ pé bí wọn bá tọ́jú àlàlá kan filọ̀ pàdé ìrun mi a rí pé kí ni èyí tó kéré jù lójúmọ́ mùsùlùmí gbọ́dọ̀ ṣàlùwàlá lẹ́ẹ̀mélòó ní ẹ̀ẹ̀márùn ní ó fi ṣàlùwàlá ló fi dẹ̀lẹ̀ mímọ́. jẹ́ àlùwàlá ṣíṣe yìí gbólóhùn alwudu mushtaqatun kẹ́límà yìí wọ́n yọ jáde látara alwada'ah wa hiya an-nadhafatu wal-husn. ó wá látara pé báwo ni ó ṣe mọ́ nǹkan ní nǹkan ó di ìmọ́lẹ̀. kódà bí wọn bá máa rí ìmọ́lẹ̀ náà láyé tá a wà yìí ọlá rẹ̀ ó padà gbé jáde fún yàn ní ọjọ́ kan tí ń bọ̀ wájú tí yàn ó rí àmì àlùwàlá tí yàn ṣe pé àṣẹ ìmọ́lẹ̀ ni. èyí tó dá wa lójú ni wípé èérí tí ń bẹ lára wa tó bá ń bẹ ń bẹ a fẹ́ gbé kó kàbí sábàbí yìí tó ti ṣẹlẹ̀ sí wa ká tó lè súnmọ́ Ọlọ́run a gbọ́dọ̀ mọ̀. àmọ́ ọlá ẹ̀bù àyà débi pé gbogbo ẹni tí ń ṣàlùwàlá àwọn ìmọ́lẹ̀ kan ó máa bẹ lára rẹ̀ tá a lè rí lára ẹni tí kò ṣe kíni ẹni tí ò ní àlùwàlá. ǹjẹ́ mímọ́ ìmọ́lẹ̀ òun náà ni àlùwàlá ṣíṣe. ohun tá a wá gbà lérò pẹ̀lú inú ẹ̀sìn gangan òun náà ni at-ta'abudu lillahi azza wa jal bi ghasli al-a'dha' al-arba'a ala sifatin makhsusa. gẹ́gẹ́ bí tí àwọn àfa ẹlẹ́sìn ṣe mú ìtumọ̀ ẹ̀ wá òun náà ni at-ta'abudu lillahi ìjọsìn fún Ọlọ́run ọba tó ga ọba mímọ́. ìjọsìn yóò máa wá mú ìfọ̀ àwọn ààyè kan láyè mẹ́rin tá a bá fẹ́ máa wá fẹ́ síwájú lọ ó lè wá jù bẹ́ẹ̀ lọ àbí kọ́kan máa wọnú ọ̀kan nínú àwọn ààyè mẹ́rin rí báyìí lórí àwòrán kan tó ṣe ká ní pé àdáyẹn rí. bí tí ọba wa Allah ṣe fẹ́ gbé ká fọ̀ àbí ìta bá fẹ́ nù ń bẹ́ẹ̀ bí tí ọba Allah ṣe tọ́ lọ́dọ̀ wa bẹ́ẹ̀ ní àlàṣe wọn ò là ń pè ní àlùwàlá ṣíṣe. tó ń pẹ́ ọba wa Allah subhanahu wa ta'ala ń gbà tó pa wa tá a jẹ́ mùmínì àwa ló dojọ́ wà lálákọ̀ ní ya ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́ nígbàgbọ́ sí ọba Allah tó jẹ́ mùsùlùmí òdodo nìyí. Allah ní idha qumtum ila salah tákìkọ̀ bá ti tó tẹ́ fẹ́ kírun tẹ́ fẹ́ jọ́sìn fún ọba Allah. Allah ní faghsilu wujuhakum wa aydiyakum ila al-marafiq. Allah ní kẹ́yìn pé ẹ fọ ojú yín ẹ̀yin pé àdójúkọ yín yẹn tẹ́ ẹ fẹ́ fi dojúkọ Ọlọ́run ẹ fọ̀ léyìí tó má. bákan náà àwọn ọwọ́ yín ẹ fọ̀ dé ìgbọ̀nwú kẹ́yìn pé má.
wamsahu bi ru'usikum bákan náà orí yín ẹ̀sìn pé ẹnu èrí tó bá wà ń bẹ ẹ̀yin pé ẹ fi omi fi nù wa arjulakum ila al-ka'bayn bákan náà kẹsìn pé ẹsẹ̀ yín méjèèjì ẹ fọ̀ tinú tẹ̀yìn kẹsìn pé ibi tá a mọ́ fọ́ dé ní kókósẹ̀ àìpé àfọ̀ ó sì máa dáadáa. ìjọba wa Allah subhanahu wa ta'ala ó tọ́ lọ́dọ̀ wa káyìn pé àwọn àkíkò náà àwọn àkíkò tí àlàlá ṣe dáadáa tí ó máa jẹ́ májẹ̀mú òun náà nígbà tí a fẹ́ kírun fún Ọlọ́run a ní láti lè ṣe kíni a ní láti lè máa. àwọn ọlọ́wà ń bẹ fún àlàlá ilé tó ṣe ká ní pé bí mùsùlùmí bá ń rántí àwọn ọlá yìí ẹyọ kan máa gbìyànjú láti lè máa mú ìjọsìn yìí tá a mọ̀ ní ká máa mọ́ ká máa ṣe àlàlá yìí ká máa fọ àwọn oríkà ara tí ẹ̀ sì sọ yìí báyìí látàrí pé àwọn orí ń bẹ látara rẹ̀. orí àkọ́kọ́ ọ̀hún náà ni wípé àlàlá ṣíṣe sábàbun li takfiri dhunubi wal khataya ọba aláà máa lò ó ní ohun tí ó mọ̀ gẹ́ sábàbí ipa àwọn àṣìṣe tá a bá ṣe àwọn àṣìṣe tí mùsùlùmí bá ṣeun Ọlọ́run a máa lò bí àlọ́ aláhùn tá a bá ṣe dáadáa bẹ́ẹ̀ sì ṣe tọrọ rẹ̀ ọba aláà máa lò àfi máa ṣe àforíjì fún wa. gẹ́gẹ́ bí ó ti wá nù hadith tí ń bẹ lọ́dọ̀ Imam Muslim hadith Abu Hurairah radiyallahu anhu wa ani sahabati ajma'in ní òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam ó sọ fún wa pé idha tawadda'a al-abdul muslim awil mu'min alábi ní ẹrú tó jẹ́ mùsùlùmí tàbí tó jẹ́ mùmìní tó bá ṣe ìmọ́tótó tá a mọ̀ ní àlàlá faghasala wajhahu tó wá fọ ojú rẹ̀ kharaja min wajhihi kullu khati'atin nadhara ilayha bi'aynayhi Ànábì ńgbà tí ń fojú rẹ̀ yẹn gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe ká ní pé ó ti fojú rẹ̀ fi dá ìwòkíwò tó ti lọ́wọ́ kó tó di wípé ó ṣe àlàlá yìí wọ́n ní àwọn ẹ̀ṣẹ̀ yìí bó ṣe ń ṣàlàlá yẹn bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀ṣẹ̀ yìí ó sì máa jáde kó lójú rẹ̀ ma'al ma'i aw ma'a akhir qatril ma' bó ṣe ń ṣàlàlá yẹn pẹ̀lú omi náà omi tí ń fi ń fojú yẹn bómi yẹn bá ti ń sàn kó lára rẹ̀ bẹ́ẹ̀ náà ni ohun tí ń jẹ́ táàmà ní ẹ̀ṣẹ̀ ojú ẹ̀ṣẹ̀ tó fojú fi gbà yẹn ẹ̀ṣẹ̀ yẹn ó sì kíni ní kó lójú rẹ̀ tàbí omi kẹ́yìn tó fẹ́ kán kó lójú rẹ̀ yẹn omi yẹn a ṣe sábàbí ohun tó ti dá lẹ́ṣẹ̀ pẹ̀lú ojú Ọlọ́run a ṣe ṣàforíjì fún. bẹ́ẹ̀ náà ni fa'idha ghasala yadayhi tó bá fọwọ́ méjèèjì kharaja min yadayhi kullu khati'atin kana yatbashuha yadahu ayin pé gbogbo ohun tó bá fi ọwọ́ ẹ̀ fi ṣe gangan ayin pé òun náà gangan ló jáde kúrò ní ọwọ́ rẹ̀ nígbà tí ó ń fọ ọwọ́ ni pé àwọn ẹ̀ṣẹ̀ tí ó fi ọwọ́ méjèèjì fi dá nígbà tó bá ti fọ ọwọ́ yẹn ó máa ìjáde ìfọwọ́ yẹn tán níbi èékánná rẹ̀ báyìí a mọ̀ pé àwọn ohun tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ tó fọwọ́ fi dáhùn gẹ́gẹ́ bí tàn Nabi sallallahu alaihi wasallam sọ pé kharaja min yadayhi kullu khati'atin kana batashataha yadahu ohun tó fi ọwọ́ yẹn fi dá lẹ́ṣẹ̀ yẹn tó fọwọ́ yẹn fi mú tọ́lọ́hun kọ́ yẹn ẹ̀ṣẹ̀ tó ti dákọ́ tó wá bí àlàlá yẹn ọba Allah ní ó sì kíni ní ó ṣàforíjì fún. bẹ́ẹ̀ náà ni ó máa fọ àwọn oríkèéríkèé ara títí débi pé fa'idha ghasala rijlayhi tó bá wá fọ àwọn ẹsẹ̀ ní nǹkan àkànyìn tá a máa ń fọ níbi àlàlá ṣíṣe Ànábì sallallahu alaihi wasallam oní kharajat kullu khati'ati gbogbo àwọn ẹsẹ̀ tó fẹsẹ̀ fi dá òun náà ni ó jáde nígbà tí ń fọ gba ẹnu àwọn èékánná ẹsẹ̀ yẹn hatta yakhruja naqiyyan min adh-dhunub títí ẹni tó ṣàlàlá yẹn ni ó fi jáde kóhùn náà àwọn ẹsẹ̀ lẹ́ni tó ń bá jẹ́ inú nǹkan tí ń fọ tí ń jà fọ̀mọ́ fún mùsùlùmí àlàlá jẹ́ kan
torí ẹ̀sìn gbà wọn oríṣiríṣi àwọn mukaffirat àwọn nǹkan tí ó máa tí a máa ṣe tọ́lọ́wọ́n máa lò ní kí ni àfọ̀mọ́ fún wa níbi àwọn àṣìṣe wa nínú ẹ̀ náà ni àlùwàlá ṣíṣe. nínú ọlá tí ń bẹ fún àlùwàlá òun náà ni wípé yarfa'u darajatil abd ọlọ́run a máa lò ń sábà bí ohun tí ó máa gbé ẹrú sókè tí ó máa gbé ẹrú lọ sípò ńlá lọ́dọ̀ ọlọ́run jẹ́bi ọ̀nà bí yẹn bá fẹ́ ga lọ́dọ̀ ọlọ́run ìyẹn gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó máa jẹ́ ó gbọ́dọ̀ máa mójútó ohun tí ń jẹ́ àlùwàlá ṣíṣe. ó wà nínú sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam tá a nabi sọ pé ala adullukum ala ma yamhu Allahu bihi al-khataya anabi ní ẹ̀jẹ̀ fún yín níwò ẹ̀jẹ̀ mọ́lá yìí wá fún yín ẹ jẹ́ kí n fi mọ̀ yín ohun tí ọba wa Allah subhanahu wa ta'ala a máa lò ní ohun sábà bí ohun tí ó pa àwọn ẹ̀ṣẹ̀ yín rẹ́ wa yarfa'u bihi darajat anabi wa ní tí ó tún máa gbé yín ga lọ́dọ̀ Ọlọ́run tí ó máa jẹ́ ẹ máa gùn kí ọlá tẹ́ ẹ máa lékún lọ́dọ̀ Ọlọ́run ọba inú nǹkan tó lè ṣe sábà bí àlékún ipò àgbéga lọ́dọ̀ Ọlọ́run ọba fún ẹrú anabi sallallahu alayhi wa sallam ngbà sọ bẹ́ẹ̀ fún àwọn sàhábà pé ẹ jẹ́ kí n fi mọ̀ yín ohun tí ó máa jẹ́ sábà bí àforíjì fún yín tí ó sì máa gbé yín gùn kí ọlá lọ́dọ̀ ọba gíga àwọn sàhábà ní orí màlélẹ́ yìí anabi wa fún wọn ní orí rẹ̀ anabi fún wọn láṣìírí rẹ̀ anabi fi mọ̀ wọ́n jọ́nà anabi ní isbagul wudu ala al-makarih anabi ní kí mùsùlùmí máa rí pé àlùwàlá àtọ̀run òun ṣe léyìí tó ṣe ká ní pé ó fi pé isbagul wudu ǹjẹ́ ó ṣe àlùwàlá yìí ní mímọ́ ohun tó yẹ kó fọ̀ ní òdiwọ̀n bí tí súnà ṣe gbé wá ó fọ̀ ní ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta náà ó fọ̀ ó sì mójútó fífọ̀ yẹn àwa ń pé ohun tó fọ̀ yìí ọmọ tónítóní gbogbo ibi tó yẹ kó omi débẹ̀ gbogbo bó ṣe yẹ kó fọ̀ táàbí kìíní ìyẹn fọ̀ dáadáa bẹ́ẹ̀ náà ló mójútó ọwọ́ fọ̀ alálùmọ̀kẹ́rẹ̀ ó fọ̀ lórí òdùnwọ̀n wípé kódà tó bá tẹ̀ ṣe wípé àkíkò tó fẹ́ fọ̀ sí ibi pé àkíkò náà lè tutù díẹ̀ kì í ṣe pé ìnira kan wà fún un ṣùgbọ́n tutù sáwà náà mọ̀ pé ńgbà mí ń bẹ bó òjò bá rọ̀ kàbí a bá ń bẹ nú ọyẹ́ àbá bá ń bẹ nú òtútù ẹ mọ̀ pé ara fẹ́ máa ń kọ omi kì í ṣe pé ìnira kan ọ̀tọ̀ lé ìnira tí ìnira bá ti wá ń déhùn èyí nìtí tó ń bá wa lọ bọ̀ mí nìyẹn ìsìláàmù ò ní ká para wa ṣùgbọ́n nígbà míì a mọ̀ pé ọkàn wa máa sá fún omi ńgbà míì látàrí pé kí ni ìtòtò díẹ̀ bára ṣe fẹ́ máa wá kọ́ yẹn òun tó wá mójútó dáadáa àsọdùn tá a fẹ́ sọ ní pé ẹ̀rẹ́ lómi nígbà tó mi bá tutù jù lónìí tó àlàlá tó ń ṣe lé ní àlàlá ẹlẹ́yọkọ̀ kan ni lápèjúwe ń ṣe lẹ́lẹ́yọkọ̀ kan ń sì fọ́ dáadáa ṣùgbọ́n ẹni tó fẹ́ ṣe isbagul wudu ala al-makarih ẹ̀yìn pé ilẹ̀ tó tutù yẹn ò ní kó má pé súnà nàbì ní ó ṣe mẹ́tẹ̀ẹ̀ta yẹn ní ó sì farabalẹ̀ sí dáadáa ìjẹ́ bí sí ara ṣe fẹ́ máa kọ omi yẹn bẹ́ẹ̀ náà ní tún gbìyànjú mujahadatun nafsi ala ta'ati fil wudu bẹ́ẹ̀ náà ló tún gbìyànjú pẹ̀lú ẹ̀mí rẹ̀ láti lè tẹ̀lé kí ni ìlànà tá nàbì gbé kalẹ̀ níbi pé kó fi ṣe àlàlá yìí ní àlàlá tí ẹ̀sìn fẹ́ sí wọ́n ní ìmọ̀ wá ṣe bẹ́ẹ̀ yẹn pọ̀lọ́wọ́ àkíkò tó ṣe ká ní pé ara fẹ́ máa kọ omi díẹ̀díẹ̀ yẹn látara òtútù tàbí ọyẹ́ tí ń bẹ́lẹ̀ yẹn a máa lékún ipò rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. inú oore tí ń bẹ fún àlàlá ṣíṣe àwọn náà ni wípé ànábì fi yé wa pé Ọlọ́run asábà máa lò ó ní ohun tí máa jẹ́ ìtúsílẹ̀ kó lọ́wọ́ kí ni ohun tí sàṣẹ ìtọ́nù bá ta kókó tó bá fẹ́ fi máa ní mùsùlùmí lára ọba aláàmà ló ń sábàbí láti lè jẹ́ ìtúsílẹ̀ tó ń gbọ́ wáyé ní súnnà nábì sallallahu alaihi wasallam wípé àṣẹ ìtọ́nù a máa ta kókó ìtakókó mẹ́ta sígbèrè ọmọ Adam nígbàtí ọmọ èdè ènìyàn bá ṣe tán láti sinmi ó wọnú ìsinmi ojú oorun
ìgbọ́ ọmọ èdè ní lákìkò tá a fẹ́ sùn ash-shaytan ya'qidu ash-shaytana ala qafiyati ra'si ahadikum idha huwa na'am. nígbà tá a tọ́mọ èdè ènìyàn bá sùn ṣètọ́nù àwa àtakókò nǹkan mẹ́ta àwa gbèsè wà ní ìgbèrè. Ànábì wa ní fa in istayqadh fa dhakara Allah, tọ́mọ èdè ènìyàn bó wá tají tó sì rántí Ọlọ́run bó ṣe jí báyìí lẹ́ẹ̀kan ó sì rántí Ọlọ́run, tó bá ti rántí Ọlọ́run ọba Allah, Ànábì ní inhallat uqdah, ìdè kan náà àwọn ìdè mẹ́tẹ̀ẹ̀ta tí ṣètánù dì yìí ìdè kan wọ́n sì túlẹ̀ kaná ẹgbẹ́ zikrullah, ìrántí Ọlọ́run ọba tó rántí Ọlọ́run tó rántí halla uqdata shaytan, ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta tó dì yẹn ìrántí Ọlọ́run a sì já a sì túlẹ̀ kaná. lọ́mọ wa kó méjì nígbèrè ọmọ èdè ènìyàn. Ànábì wa ní fa in tawadda, nígbà tó tají yẹn tó rántí Ọlọ́run, Ànábì wa ní tí ọba wa sàlọ̀lá tó dìde tó lọ sàlọ̀lá inhallat uqdah, inú méjì tó kù yẹn ọ̀kan àtúnṣe kí ni àtútù lẹ́ẹ̀kaná. jẹ́ ìrántí Ọlọ́run ó tó àkọ́kọ́, àlàlá ní ó ṣe kí ni ó tú ìdí tí ṣètánù dì mẹ́tẹ̀ẹ̀ta yẹn, àlàlá ní ó tú èkejì. Ànábì wa sọ pé fa in salla, lẹ́yìn àlàlá ìhun ló kàn tó bá wà lọ́wọ́ kí ìhun inhallat uqdah, bẹ́ẹ̀ náà ni ẹlẹ́kẹta ní wà sí kíni ní ó tù. ẹ̀pẹ́ tá a bá wo dáadáa àyíkú Ànábì fi yé wa náà wọn sábàbí tí ó tú ìdí yìí. Ànábì sọ pé àlàlá ni ẹlẹ́kejì, kọ́lọ̀ wọn bá kó máa ń rán wa sí, kó máa ń rán wa létí láti lè máa mójútó àlàlá wa. nínú àwọn ọlá tí ń bẹ fún àlàlá yìí, àwọn náà ní pé àyíkú gbogbo ẹni tó fẹ́ kírun àbí ó fẹ́ ṣe tawaf, ẹni pé àlàlá yìí jẹ́ májẹ̀mú tó ṣe ká ní pé tá a bá tí ì rí ìjọsìn yìí tá a fẹ́ ṣe yìí kò lè wúlò. òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam ó ní la tuqbalu salatu ahadikum idha ahdatha hatta yatawadda. Ànábì ní wọn ò tí lè gba ìhun yẹn kanú yín o, sí bí a ṣe lè fẹ́ kí òun náà kó lè máa kí ìwọ̀n yìí ò tí lè jẹ́ ohun tí ó wọlé sọ́dọ̀ Ọlọ́run nígbàtí yàn bá ti dẹ́gbin hatta yatawadda, títí ẹlẹ́gbin ó fi ṣe kí ni ó fi gbé ẹ̀gbin ẹ̀fọ́ kó lára ara rẹ̀, inú nǹkan tí ó sì fi gbé fò àlàlá yìí náà ni. jẹ́ tí mùsùlùmí bá ti lè ṣe àlàlá, ẹ̀gbin tí ń bẹ lára rẹ̀ yìí tó jẹ́ ẹ̀gbin kékeré yìí, ọba Allah subhanahu wa ta'ala ní ó gbé kó òun ó fi jẹ́ ohun tí ó jẹ́ gbígbà lọ́dọ̀ Ọlọ́run. abẹ́ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala, ọba tó fi àánú rẹ̀ tó fi rán Ànábì sallallahu alayhi wa sallam sí wa, tá Ànábì wá jíṣẹ́ pé tó jẹ́ ká mọ̀ wọn láti ń bẹ fún tá a fẹ́ ṣe. ọ̀ká ní pé gbogbo ẹni tó bá ti mọ oríire tó sápamọ́ ìbùkún ọlá tí ń bẹ nínú nǹkan tó fẹ́ ṣe, èyí tó dájú náà ni pé ní ó lè mójútó. Ọlọ́run bá wò máa ń ràn ṣètánù, máa ń ràn án lọ́wọ́ lórí wa, gbà wá lọ́wọ́ rẹ̀, kọ́ wá kà wá pé tó ṣe ká ní pé nímọ̀ ìlànà tó fẹ́ tó sì lè máa rìn lérí sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam. hada wa sallallahu wa sallam ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV, ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ìsìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí, gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna. ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa sunna. alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. adúpẹ́ fún ọba wa Allah subhanahu wa ta'ala, ọba tó ṣe ká ní pé ní òdodo òun nìkan náà ló tọ́ sí
ká fi ohun tí ó máa jẹ́ ìjọsìn wa fún látara wípé ó ṣẹ̀dá wa bá a ṣe wáyé ó sì ní a wáyé pẹ̀lú ẹ̀sìn tí ó máa jẹ́ ẹ̀sìn Islam ó sì ràn wá lọ́wọ́ ó ṣàtìlẹ́yìn fún wa láti lè máa mójútó ohun tá a wá ṣe láyé. A dúpẹ́ fún ọba náà àtọlọ́dọ̀ rẹ̀ pé kó fi ẹsẹ̀ wa fi rinlẹ̀ léhun tí ó máa jẹ́ orí ńlá tó ṣe fún wa tó jẹ́ orí ẹ̀sìn tá a mọ̀ ní Islam. Kọ́lọ́hun wá jẹ́ kí gbogbo gbìyànjú wa kọ́lọ́hun bá kó gbà fún wa kó wá jẹ́ ká rí sí káfíjọ wọn tó ṣe ká ní pé ọba Allah subhanahu wa ta'ala ó fi rìn sí wa kó máa jẹ́ àwòkọ́ṣe fún wa. Àtọ̀rọ̀ ìkẹ́ àti gẹ̀fà Nabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ni àwọn sàhábà àtọ̀lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́hun kó ṣàlékún ìyọ́nú fún wa. Àwọn àtọ̀rọ̀ fún gbogbo àwọn ọmọ ìyá lọ́tún lósì tí wọ́n wà ní gbogbo àyíká ìta lè máa wà kọ́lọ́hun ọba Allah kó mọ́ ṣàìràn wá sí lórí dáadáa kó sì fún wa ní ẹ̀sìn òdodo kó sì fún wa sí inú ìgbésí ayé wa. Nínú àwọn ọlá tí ń bẹ fún àlàlá ṣíṣe òun náà ni pé àlàlá ṣíṣe yìí sababun li takhsil an-nur wa tamayyuz fi yawm al-qiyamah. Àyìn pé ọba Allah subhanahu wa ta'ala gbẹnu annabi sallallahu alayhi wa sallam ó ṣe àlàlá yìí ní ohun tí ó máa jẹ́ ìmọ́lẹ̀ fún wa látayé. Bákan náà òun náà ni ohun tí wọ́n fi dá àlìhùmà nábì mà láyìn gbogbo àlìhùmà láyìn gbogbo ẹ̀dá níjọ́ àjíǹde. Ó wà nínú sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam tá nabi sọ wípé inna ummati yud'awna yawm al-qiyamati ghurran muhajjalin min athari al-wudu. Òṣìṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam wọ́n ní tó bá di ọjọ́ ìgbéra al-qiyamah wọ́n mọ̀ pé àwọn ìjọ tòun àlìhùmà tòun tí wọ́n bá pè wọ́n tí wọ́n bá ń jáde bọ̀ níjọ́ ìgbéra al-qiyamah báyìí a máa rí wọn lẹ́ni tó ṣe ká ní pé ghurran ìmọ́lẹ̀ a sì máa dàbò wọn lójú báyìí muhajjalin àwọn ọwọ́ wọn bákan náà àwọn ẹsẹ̀ wọn a máa rí pé inú funfun tá a mà ní ìmọ́lẹ̀ ibẹ̀ náà ni a máa rí àwọn orí pa àlọ́lá tí wọ́n ṣe láyé a máa rí pé àlọ́lá yìí ló wá di ohun tí ló gbéra rẹ̀ jáde níjọ́ ìsà la ilaha illallah anábì ló sọ bẹ́ẹ̀. Ẹgbọ́n bàbá wa ń lẹ Yorùbá ń gbà mí wọ́n máa sọ wípé omi àlàlá ò sí lójú lágbájá kí wọ́n tó sọ wọ́n ti dá mọ̀ dáadáa wọ́n ti ń gbé kìí kírun fún Ọlọ́run tó ẹni tó fẹ́ kírun ni ó máa ṣàlùwàlá wọ́n ní gbogbo ojú ẹ̀ ẹ̀rí a sì gbogbo wa náà sì mọ̀ pé ilẹ̀ tá a wà ilẹ̀ dúdú nípìnlẹ̀ wa ṣùgbọ́n wọ́n mọ̀ rí ìmọ́lẹ̀ látara kíni ẹni tí ó mójútó kíni àlùwàlá ṣíṣe. Tàbí wá ní àwọn èèyàn ti rí ìmọ́lẹ̀ àlàlá lára àyàn látara pé wọ́n rí pé mójútó àlàlá ṣíṣe. Ànábì fi wá ń rinlẹ̀ pé tó bá tó dọjọ́ àgbéǹdà al-qiyamah ohun tẹ́ fi dá àlìhùmà nábì mà òun náà ní ìmọ́lẹ̀ tí ó máa ṣẹ́yọ lójú wọn tẹ́ máa rí láwọ̀ wọn bákan náà sì máa rí lẹ́sẹ̀ wọn. Kọ́lọ́hun bá kó mọ́ ṣàkàwá kún àwọn ẹni tí ìmọ́lẹ̀ wó pọ̀ ní ìjọ náà. Òun ló fà á ni wọ́n fi sọ pé ọ̀kan náà àwọn sahaba nabi tá a mọ̀ ní Abdurrahman al-Sakhr wọ́n ní faman istata'a minkum an yutila ghurratahu falyaf'al. Gbogbo ẹnikẹ́ni tó bá ń fẹ́ kí ìmọ́lẹ̀ tó ń kó pọ̀ kí ìmọ́lẹ̀ máa ṣe olójú rẹ̀ kí ìmọ́lẹ̀ ọwọ́ rẹ̀ kí ìmọ́lẹ̀ ẹsẹ̀ rẹ̀ kó pọ̀ níjọ́ náà kọjá nǹkan kí kó máa mójútó kíni àlùwàlá ṣíṣe gẹ́gẹ́ bí tí Ànábì sallallahu alayhi wa sallam mo ṣe mú wá fún wa. Ọlá àlùwàlá wallah ipò rẹ̀ àǹfààní rẹ̀ pọ̀ ní Islam òun náà sì ní sábàbí tí Ọlọ́run tó máa ń lò ń gbà míì lẹ́yìn àánú rẹ̀ tí èèyàn fi dọ́mọ àlìjánná pé àlìjánná yẹn Ànábì ní ó ní ṣe pẹ̀lú kíni pẹ̀lú àlàlá ṣíṣe bí wọn bá jẹ́ alálàlá ṣíṣe bí n pé ó ti ń lá ọ̀nà kalẹ̀ fún ara rẹ̀ tí ó fi àlìjánná Ọlọ́run tí ó fi tọ́ sí ni
hadith Umar ibn al-Khattab radiyallahu anhu tí ó jẹ́ ká mọ̀ wípé gbogbo ìyàkọ̀ kanú yí tó bá ṣe àlọ́lá tó sì ṣe àlọ́lá ìyẹnjú summa yaqul lẹ́yìn ìgbà tó parí àlọ́lá tó wá ń sọ wípé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu tó ìgbólóhùn yẹn lẹ́yìn àlọ́lá ṣíṣe pé mo jẹ́rìí bí kò sí ọba kan tó yẹ ká fi ìjọsìn fún ní òdodo àyàfi Ọlọ́run ọba Allah. Bákan náà mo sì jẹ́rìí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú Ọlọ́run ni, òjíṣẹ́ Ọlọ́run ni. tó wí àdúrà yìí gẹ́gẹ́ bí tí àdísì ṣe gbé wá illa futihat lahu abwabul jannati thamaniya. wọ́n tó bá ti lè wí àdúrà yìí wọ́n sì ṣílẹ̀kùn àlìjánà mẹ́jẹ̀jọ wọ́n sì ṣí kalẹ̀ nígbà tó bá parí àlá tó ṣe àdúrà yẹn sí. yadkhul min ayyiha sha. inú àwọn lẹ̀kùn mẹ́jẹ̀jọ yìí náà lẹni tí ń ṣe àdúrà yìí ó padà gbà lálkìyàmọ̀ fi wọ àlìjánà èyí tó bá ti wúnú mẹ́jẹ̀jọ látara wípé ó ṣe àlàlá yanjú àdúrà tó yẹ ká ṣe tí ń tọ́ka sí tawhid ìṣọlọ́hun láṣọ. àdúrà sì ti ń tọ́ka wípé kí ni ìtọ́ gbàǹpà nàbì sallallahu alayhi wa sallam òun ló mú súnà rẹ̀ wá. Ọlọ́run ó ti bi sábàbí àlọ́lá yìí àti àdúrà yìí ló fi ṣe ní ọ̀kan inú ẹni tí ó wọnú àwọn àlìjánà mẹ́jẹ̀jọ. ànábì ní àlìjánà mẹ́jẹ̀jọ Ọlọ́run àwọn àlìjánà mẹ́jẹ̀jọ yìí gbogbo àná àlàáfẹ́ èyí tó wá ga jùlọ ń bẹ̀ tó jẹ́ Firdaus àbí ọba wa Allah ọlọ́mọ́sà sí wa lẹ́ni tí ó gbẹ̀san níbẹ̀ o. gbogbo ojú tí ń wò wá kò sí ohun tí iná kò sí rè kan níbẹ̀ ọlọ́mọ́ sí wa lọ́mọ àná. gbogbo àwọn tí tó tara wọn fi jáde àtàwọn tó tara tiwa náà jáde àtàwọn lólùfẹ́ lọ́tún lósì gbogbo mùsùlùmí ní gbogbo orílẹ̀ ayé ọlọ́mọ jẹ́ ká mọ ohun tí ń jẹ́ ilé iná. àlìjánà tí ànábì fi ròyìn àlọ́lá ṣíṣe yìí ọlọ́mọ́sà jẹ́ kó tọ́ sí wa o tilétilé tọmọtọmọ. Imam wa Tirmidhi ó wá fi kún wípé ìmọ̀ àwa wí àdúrà yìí fi kún òun náà tó jẹ́ àlékún lè tó ṣe ká ní pé ó ní ṣe pẹ̀lú àdúrà tá a ṣe tẹ́lẹ̀. Allahumma ja'alni minat tawwabin wa ja'alni minal mutatahhirin. Ọlọ́run ṣe mí kó kà mí kún àwọn tí wọ́n tó bá àwọn tí wọ́n ronú pìwàdà sọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run gbà wọ́n ní ẹrú. bákan náà kó sì wá kà mí kún àwọn tí wọ́n mọ́ tí wọ́n jìnà sí ẹ̀gbin látàyé final qiyama. kọ́lọ́run bá mọ́sà ṣe àdúrà méjèèjì yẹn Ọlọ́run mọ́sà jẹ́ kó wúlò nínú ìgbésí ayé wa. ṣùgbọ́n tá a bá wò ìgbésí ayé lénìí kó tó di pé a mọ̀ wá mú bá a sì ṣe àlọ́lá yìí lé ọ̀nà tó fi rọrùn tó sì fi dáa. a mọ̀ wípé pípọ̀ wa lénìí a máa ní àdìọ́kàn wípé annal wudu innama huwa lis-salah aw al-qira'ah aw al-tawaf faqat. a máa rí ngbà mí pé àlọ́lá wa ṣíṣe ìrun náà nìkan la ṣe fún, kàbí ngbà tá a fẹ́ ṣe tàwáàfù nìkan la nídìí ìrun, kàbí ngbà tá a fẹ́ tọ tírà Ọlọ́run tá a fẹ́ ka Qur'an nìkan fahasab. lọ́dọ̀ ẹlòmíì kò jù bẹ́ẹ̀ lọ. àlọ́lá ìrun, àlọ́lá tàwáàfù, àlọ́lá ọ̀fẹ́gbé tírà Ọlọ́run nìkan ni ohun tí ń fa àlàsì nìkan ni. ọ̀rọ̀ aláṣì jù bẹ́ẹ̀ lọ. wal haqqu annahu ibadatun mustaqilla. àlọ́lá ṣíṣe ìjọsìn ọ̀tọ̀ ló jẹ́ fún ara rẹ̀ ká mọ̀ bẹ́ẹ̀ látẹnitẹni lọ. kì í ṣe gbé torí pé májẹ̀mú ló jẹ́ fáwọn nǹkan tá a kà á lẹ̀ yìí. ẹni fẹ́ kí òun májẹ̀mú ní àlàlá jẹ́ fún, bí ò bá ní àlàlá kò ní òun. ṣùgbọ́n yìí ni ò sọ pé àlàlá ìyẹn ò lè ṣe kí mùsùlùmí wà nù mọ́tótó torí oore ní ẹwọ́ látara ti kà síwájú yẹn. yẹ̀bi ká má jẹ́ pé àlàlá wa nìkan torí ìrun nìkan ni ká fi kọ́ra wa, ká fi kọ́ ọmọ wa, àwùjọ wa, ká jẹ́wọ́ yẹn ká tó ṣe ká ní pé ká máa bẹnu àlàlá gẹ́gẹ́ bí ti agbára wa bá ṣe máa.
ká máa rí pé gbogbo ìgbésí ayé tá ń lò à ń bẹnú mọ́tótó kódà a fẹ́ sùn gangan à ń bẹ lójúfò à ń bẹnú àlàlá a tún fẹ́ sùn gangan bọ́lọ́run bá ṣe ní ìrọ̀rùn fún wa ká máa ṣe kí ni ká máa wà ní àlàlá omi kọ́ ni ò sí ọlọ́run bá ọba Allah kó mọ́ sáyé lè ṣe ìtàn kó lè jìnà sí wa ìjà afẹ́ kí mùsùlùmí fi sínú ọkàn rẹ̀ ẹ̀sìn wọn gbà láyé ìjáde wa kò ń lé ká ń gbà mẹ́nu àlàlá ìwọlé wa ká wọlé pẹ̀lú àlàlá afẹ́sùn ká wà ní àlàlá tó ń pé ìjọsìn ló tọ́ fún ara ìjọsìn kan ní fún ara rẹ̀ lọ́tọ̀ káwa náà ká yín pé à ń mójútó gẹ́gẹ́ bá a ṣe mójútó pípọ̀ àwọn ìjọsìn míì bẹ́ẹ̀ náà ni ká mọ mójútó àwọn àlàlá wa àlàlá ṣíṣe àti báwo la wá ń ṣe kì í ṣe ń gbá àmọ́ àlàlá ṣe ṣùgbọ́n ìmọ̀ wí nǹkan àti ìmọ̀ pàkíyèsí wa sáwọn ohun tó ṣe kókó nínú nǹkan tá a fẹ́ ṣe a máa jẹ́ ká máa mú àǹfààní kan sí méjì níbi ohun tá a fẹ́ ṣe ẹni fẹ́ ṣàlùwàlá òun láti lè ní ohun tá a fi ṣàlùwàlá gbogbo wa náà ti mọ̀ pé ní tó fẹ́ ṣàlùwàlá irinṣẹ́ àlùwàlá òun náà ní kíni àlùmá omi ni omi la fẹ́ fi ṣe àlùwàlá omi tá a sì fẹ́ fi ṣàlùwàlá yìí ó gbọ́dọ̀ jẹ́ omi wo al-ma'u tahur omi táwa náà gbà pé omi yìí o omi mímọ́ ni omi ẹ̀gbin kọ́ la fi ṣàlùwàlá o omi tó mọ́ táwa náà mọ̀ pé omi mímọ́ lomi yìí òun náà ni ọba wa Allah ló ní ká fi ṣe àlùwàlá wa tí a bá fẹ́ wá ṣàlùwàlá àwọn àfáà kọ́lọ̀ mọ́sà bá wa sọ wọ́n lẹ́sàn wọ́n ní ẹntẹ́fẹ́ ṣàlùwàlá àyẹ̀nwìyà kó ní àníyàn tó gbogbo táwa mùsùlùmí bẹ́ ṣe lérí àníyàn kó ní àdìọ́ kan pé òun fẹ́ ṣe àlùwàlá òun fẹ́ gbé ẹ̀gbin tí ń bẹ lára tòun ní ẹ̀gbin kí òun fẹ́ gbé kó yẹn pé ló ní àníyàn láti inú ọkàn wa àníyàn yìí lákìkò tó fẹ́ mọ̀ ṣàlùwàlá yìí tó bá pẹ́ títí tí ò ní àníyàn kó tó débẹ̀ ni jẹ́ lákìkò tó fẹ́ bẹ̀ sí ṣàlùwàlá kó ní àníyàn pé òun fẹ́ gbé ẹ̀gbin kó tó ń gbé gbogbo ohun táwọn mùsùlùmí fẹ́ ṣe anábì ti jẹ́ kó yé wa ní hadith amirul mu'minin anábì ní innamal a'malu binniyat káyìn pé gbogbo àtàfin mọ̀ ṣàlùwàlá káyìn pé à ń ṣe lérí àníyàn ni àníyàn wa ọgbà wájú thumma yusammi ẹni tó fẹ́ ṣàlùwàlá ọgbọ́lọpọ̀ ó kọ́ ọlọ́run ká rántí gbogbo ohun tá a fẹ́ ṣe ká máa ṣe pẹ̀lú orúkọ ọlọ́run pé bismillah ìjẹ́ngbà abẹ́ sọ̀rọ̀ lọ́ta àti dáníyàn a wà ní bismillah àpò orúkọ ọlọ́run ọba ká tó bẹ̀rẹ̀ torí ó ṣe kókó ohun tá a fẹ́ ṣe yìí ó nídìí ká bèrè àtìlẹ́yìn ọba Allah tó bẹ̀ wá lórí rẹ̀ ìwé ká ṣe bismillah ká pọ̀ orúkọ ọlọ́run ọba àtẹ́sìmíyà ká pọ̀ orúkọ ọlọ́run ọba ká fi tọrọ orí tí ń bẹ níbi àlọ́lá àti ọlá àti wípé ohun tá a fẹ́ fi àlọ́lá wa fi ṣe tó bá yín a fẹ́ fi ṣe nǹkan kan ní kíkiní ọ̀hún lè jẹ́ kíni ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn náà wa yaksil kaffayhi thalatha a wà ní pé a fọwọ́ wa ọwọ́ tá a kọ́wé fọ̀ a fọ̀ a lè fi ọwọ́ òsì fi fọwọ́ ọwọ́ ọ̀tún kó mọ́ dáadáa lẹ́mẹ̀ẹ́ta ká tó fọ̀ tòsì náà ká ní pé òun náà ó mọ́ dáadáa ká fọ̀ ní ẹ̀mẹ́ẹ̀ta torí bí tá Nabi sallallahu alayhi wa sallam bó ṣe máa ń ṣe nìyẹn fa innahu kana idha arada an yatawadda ghasala kaffayhi thalatha Ànábì bá fẹ́ ṣàlùwàlá Ànábì á sì fọwọ́ ẹ̀ ní ẹ̀mẹ́ẹ̀ta fọwọ́ yìí ọwọ́ ọ̀tún á fọ̀ dáadáa á sì fọ̀ òsì náà á fọ̀ tó bá wà á fọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tó bá wà ká fọ̀ papọ̀ báyìí ká ń pẹ́ àfọ̀ dáadáa àwọn náà ń pẹ́ ọwọ́ wa méjèèjì à ń pẹ́ àfọ̀ dáadáa tóun tá a fi fọwọ́ wa dáadáa ni pé ọwọ́ yìí elkaf òun náà ní kí ni alatul wudu ọwọ́ yìí náà la fẹ́ lò òun la fẹ́ fi ṣàlùwàlá wa òun la fi ṣàlùwàlá ní aláwọ̀ fi pé irinṣẹ́ wa ta fẹ́ fi ṣàlùwàlá lẹ́yìn ìgbà tá a ti rí omi àwọn ọwọ́ wa yìí báyìí náà ni ló fi lè jẹ́ pé ọwọ́ náà gbọ́dọ̀ máa bó sì jẹ́ pé òun nìyẹn jí ìyẹn bomi ilẹ̀ kí a má tọwọ́ bọnú omi náà kó n pé òun fọwọ́ yìí dáadáa náà
torí ọwọ́ yìí òun náà ni ohun tá gbọ́dọ̀ mójútó lákọ̀ọ́kọ́ tá a fọ̀ dáadáa. thumma yatamadmad, lẹ́yìn náà a wá yọ ẹnu bá a ṣe máa yọ ẹnu, a yọ ẹnu. ìyẹnu wa yìí pé a fi omi sí ẹnu, a wá jẹ́ kí omi yẹn a gbé kó kárí ẹnu. ìkárí ẹnu yìí súnà tó yẹ ká ṣe àti ṣe síwájú, òun náà ni àsìwák. ká tó bẹ̀rẹ̀ àlùwàlá gẹ́gẹ́ bí tí Ànábì ṣe mú wá pé lawla an ashqa ala ummati la amartuhum bis-siwak inda kulli al-wudu. Ànábì ndé ọba lè jẹ́ pé wàhálà àjàgà lọ́hùn wa ní wọn bá pàṣẹ pé dandan ní ngbà bá fẹ́ sàlàlá ká máa rorin pé iṣẹ́ tí ọwọ́ wa fẹ́ ṣe, ẹni fẹ́ sàlàlá kí ṣe ń gbà fún máa tọwọ́ bẹnu, afẹ́ gbomi sẹ́nu, afẹ́ yọ gbogbo ohun tó bá kún ní ayọ̀ jáde. yẹn pé iṣẹ́ ọwọ́ táwa máa ń lò yẹn, iṣẹ́ yẹn ti gbáwájú, orin lá lò, òun lá kọ́kọ́ lò. yẹn pé orin tá a bá ti orin tá a fi gbogbo àwọn ẹgbẹ̀gbẹ́ ibi eyín wa nú eyín wa lọ́hùn-ún, àì gbogbo ohun tó bá sá síbẹ̀ ni tá a bá wá bomi sí ẹnu tá a ṣe pòṣùpòṣù mẹ́nu, alhamdulillah ní ó bá omi yẹn jáde. lẹ́yìn tá a bá ti yọ ẹnu yẹn, a wà fin imú, a fin imú wa báyìí, a fa omi yẹn bí nafas pẹ̀lú fífà báyìí, wípé a ṣe mú yẹ omi yẹn ó fi lọ sí imú wa. kìíní ìyá ìpè a ṣe díẹ̀díẹ̀ náà ni èèyàn ó máa kọ bí wọ́n ṣe ń fin omi símú yẹn. èèyàn ó máa fin, èèyàn ó máa fa, bẹ́ẹ̀ ni pé èèyàn fẹ́ ṣe mú báyìí díẹ̀, omi yẹn ó fi kọjá. Ànábì ní baligh fil istinshaq illa an takuna sa'iman. Ànábì fẹ́ bí ká fin imú dáadáa torí àwọn orí mbẹ́mbẹ́, gbogbo àwọn kan tí ó sábà bá sápamọ́ sí imú kàbí ó lè fàárẹ̀ àrípọ́n àwọn kan bẹ́ẹ̀ òun ní Ìsìlámù fi fẹ́ bí yẹn bá ń yọ ẹnu ní gbogbo ìgbà yẹn, gbogbo ohun tó wà ń bẹ ẹni pé kẹ́yìn tó ká tán wàhálà ni tó ń gba mójútó ẹ̀sìn. gbogbo nǹkan tí ó fẹ́ ká mọ́ ẹ̀yìn yẹn, Ànábì ti kọ́ wa wípé ká tó sàlàlá ká lórí. bí yẹn bá ti sábà orin yẹn, orin ń bẹ látàwọn orin léyìí tó pọ̀ lọ́tọ̀ fún ara ẹ̀ tẹ́lẹ̀ ẹni tí yẹn bá wá ń lo súnà Ànábì mọ́ bí orin tí yẹn tó ń fi mú dáadáa. Ànábì ní ká tó fi imú baligh fil istinshaq, ká ń gbé afin imú wa dáadáa, omi débẹ̀ ni. Ànábì ní illa an takuna sa'iman, àyàfi tó bá jẹ́ aláwẹ̀ kó bá kọjá fọ̀ntí ẹ̀ ó ti yá wa náà. torí tí a bá fẹ́ sọ́ngbà fẹ́ fi imú jù nínú àwẹ̀, omi lè kọjá àdúgbò. tó bá sì lọ kọjá àdúgbò àwọ̀ iṣẹ́ lẹ́sẹ̀ nìní. àmọ́ tá a bá ń bẹ nínú àwẹ̀, ká ń gbé afin imú wa dáadáa gẹ́gẹ́ bí tí Ànábì sì fún alálàyé rẹ̀. lẹ́yìn náà wa yughassil wajha, àwa ń pè a fọ ojú wa bí wọ́n ṣe máa ń fọ ojú, ìpè a fẹ́ fọ ni a ń pè a fọ, kì í ṣe bí ká bomi lásán sí, a fẹ́ dami lò ká ń pè a fọ. àwa náà mọ̀ bá a ṣe fọ nǹkan tí ó ń bà, ká ń pè a fọ ojú wa gẹ́gẹ́ bí tí Ànábì ṣe fẹ́ wa. jẹ́ pé ibi tójú ti bẹ̀rẹ̀ ní manabiti sha'r, níbi tí irun máa ń wò dé, pé ibi tí irun ò dé, ibi tá a gbé irun eré wa níbi tí máa ń dé, ibi tí irun ò dé yẹn, ibẹ̀ ni irun ti bẹ̀rẹ̀, ibẹ̀ lórí ti bẹ̀rẹ̀, lójú ti bẹ̀rẹ̀. a ń pè afọ dáadáa gbogbo ibi tí ó gba gbogbo tá a bá jẹ́ ní tó ní ìgbà gbogbo ẹ̀ wálẹ̀ báyìí wá títí ìsàlẹ̀ kìíní wa báyìí, gbogbo ẹ̀ ti wà ní ọrùn wa, ó ti wà ní ojú wa, tá a gbọ́dọ̀ fọ̀. bákan náà etí kan sí etí kejì ní fífẹ̀ ojú nìyẹn, etí kan sí etí kejì báyìí fífẹ̀ ojú nìyẹn, wá gbogbo ìsàlẹ̀ báyìí, gbogbo ẹ̀ náà láàrin pé a fọ̀ dáadáa. ojú wa gbọ́dọ̀ ń pé a fọ̀, tó ń pé Kùránì àwọn ohun tó ń jẹ́ ọ̀ràn yẹn nù ń gágá ẹ̀rí faghsilu wujuhakum, ká ń pé a fọ̀ ojú wa. bí a bá wá jẹ́ aláǹgbà díẹ̀díẹ̀, à ń pé omi tí fi ń fọ yẹn, omi yẹn Ànábì ní ló máa kán pé òun tẹ̀ ti fọ dáadáa, nígbà ọwọ́ ó lè ká dáadáa, ọwọ́ ò débẹ̀. tó bá wá jẹ́ ẹni tí àǹgbẹ́ ń pọ̀ díẹ̀ kan, ma'a mastaghsal,
báwọn yẹn ṣe gùn tó yẹn bẹ́ẹ̀ náà ni kò fi fọ̀ yẹn pé ojú ẹ̀ ó máa gùn lọ títí débi tí àwùngbọ̀n yẹn dé yẹn pé ojú tó fẹ́ fọ̀ yẹn ni wọ́n máa fọ̀ títí débi tí àwùngbọ̀n ṣe kí ni àwùngbọ̀n yẹn bá dé ibi tí àwùngbọ̀n yẹn bá dé fáwọn ọkùnrin òun náà wà ní ojú wa torí inú ojú náà ni kí ni àwùngbọ̀n wà á jẹ́ kí omi kó ṣe kí ni kó dé gbogbo ibẹ̀ ni lẹ́yìn ìgbà tí a bá ti wá fọ̀ ojú gẹ́gẹ́ bí tí àwa náà ṣe mọ̀ ká fọ̀ dáadáa ká lo sunna Ànábì ká ń gbà fọ̀ lẹ́mẹ̀ẹ́ta kó mọ́ summa yadayhi ma'al marafiq káwá ń pé àwa fọwọ́ ọwọ́ wa á fọwọ́ wa ká gbé ọwọ́ yìí látòkè láti bí èékánná wa báyìí ká gbé ká sì fọ̀ ká fọ̀ títí débi kíni al-ghaya Kùránì ní ká fọ̀ débi kíni mirfaq ìgbàmú wa báyìí ní ká fọ̀ káwá gbé ìgbàmú yìí báyìí ká ń pé àfọ́ọ́mà ká ń pé àfọ́ọ́mà ilal marafiq lọ́dọ̀ wọn àfáà ma'al marafiq ká ń pé àfọ́bẹ̀ náà falghayatu dahila ibi tí wọ́n ní ká fọ̀ dé yẹn ibẹ̀ yẹn wọnú nǹkan tá fẹ́ fọ̀ yẹn pé egungun wa yìí báyìí náà ó wà nù nǹkan tá fẹ́ fọ̀ ká ń pé àfọ̀ kí pẹ̀lú ọwọ́ wa ká ń pé ó mọ́ dáadáa èyí náà ni ohun tí Ànábì sallallahu alaihi wasallam tó fẹ́ fún wa níbi ọwọ́ fífọ̀ ká gbé láti ibi ọwọ́ wa báyìí ẹnu ọwọ́ wa títí dé ìgbàhùn wa ká sì ń gbé kíni ìgbàhùn wa gángan à ń pé àfọ̀ ọ̀hún náà mà lẹ́yìn ìgbà tá a bá ti wá fọwọ́ bù ṣe ọ̀hún náà ní pé kíni thumma yamsah kulla ras àfọ̀ ohun tí ń jẹ́ orí wa à ń nu orí wa pé ìdájọ́ tí yẹ nísìn afẹ́ nù ni kì í ṣe ń gbà fẹ́ fọ orí tá a fẹ́ fọ orí tó bá ń yára fọ omi ó pọ̀ lérí wa ẹ̀sìn oníká fọ orí afẹ́ nù ni ẹ̀yìn pé kò á lè gbé wá dáadáa ó ní yamsah kulla ras gbogbo eré náà láwa nù ẹ̀yìn oníká kó ti mọ̀ bó ṣe nù ẹlòmíà ṣe báyìí àwa gbé báyìí a nù láti wájú báyìí a gbé lọ a tó wá da padà gbẹ̀gbẹ́ etí báyìí fi wá wájú ló lọ báyìí láti wájú fi lú ẹ̀yìn nígbà tí nu gbogbo wájú nìyẹn lẹ́yìn náà àwa dá padà wá wájú padà báyìí àánú orí wa ni ká ń pẹ́ àánú gbogbo ẹ̀ ká mọ̀ jẹ́ pé a máa fọwọ́ nìkan a máa fi tọ́ àrùn eré nìkan ká ń pẹ́ àánú ẹ̀mẹ̀kan náà sí ni tá a bá ti nu lọ́yọ̀ kan alhamdulillah àti ń pẹ́ àti ṣeun tí a fẹ́ nu lẹ́yìn ìgbà tá a bá ti nu orí etí inú eré ní ń bẹ a sì ń pẹ́ àánú ọ̀hún náà ká ń pẹ́ àánú ẹ̀yà lómìnira sọwọ́ báyìí ọwọ́ wájú àwọn ọwọ́ yìí àwọn láti bọ̀nú etí èyí báyìí àtàpàkọ́rí á fi wá yí á fi máa lọ àwọn inú àti ìta à ń pé àánú ọ̀hún náà dáadáa lẹ́yìn ìgbà tá a bá ti wá nu orí wa àti etí wa tó tẹ̀lé lẹ́yìn náà summa yaghsil rijlayhi á wà fọ ẹsẹ̀ wa arjulakum á fọ ni afọfọ ẹsẹ̀ wa a ń pẹ ẹsẹ̀ yìí afọ dáadáa gbogbo àwọn ọmọ olíka náà ayà sọ́tọ̀tọ̀ a ń pẹ omi débẹ̀ inú òde wájú àti ìsàlẹ̀ a pé afọ ẹsẹ̀ wa títí dé kí ni kókósẹ̀ jẹ́ kókósẹ̀ wa ma'al ka'bayn afọ títí dé kókósẹ̀ wa ń pẹ kókósẹ̀ wa gángan ó wà nù kan tí a fẹ́ fọ̀ gbogbo àwọn ọmọ oníka wa a rí pé alhamdulillah omi débẹ̀ ká má wà náà àwọn tí wọ́n jẹ́ fawailul aqabi minan nar àwọn tí wọ́n yìí fọ ìyẹn ẹsẹ̀ omi yìí débì kan bómi ò bá tó ẹ bómi fi kún àṣejù lẹ̀ sínkọ̀ wọ́n bomi jẹ́ àmọ́ tó bá dẹ́ ẹ lójú pé onídìí omi fi kún isbagul wudu sí àlàlẹ́ kò jẹ́ kí àlàlẹ́ pé tó yí dàlàlẹ́ ò bá pé ìwọ̀n ò lè ní wọn jẹ́ ká ń pé gbogbo ohun tá a fẹ́ fọ̀ yìí àwa náà á jẹ́rìí pé kí ni ẹ̀gbin tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ yẹn ẹ̀gbin yẹn ti kó ẹ yá mọ̀ sí ìrànlọ́wọ́ fún wa láyé tàdé gbogbo ẹni tí ò bá fọṣẹ dáadáa tó bá wọ mọ́ṣáláṣí tó bá ti ń gbẹ́sẹ̀ kalẹ̀ báyìí ẹ mọ̀ pé kí ni èrí tí ń kù lẹ́sẹ̀ yẹn èrí yẹn bá kan kàró báyìí àmì máa ń hàn lè kọ kàró lẹ́ẹ̀kan náà ẹ mọ̀ pé ìdọ̀tí kù lẹ́sẹ̀ owó ẹni bẹ́ẹ̀ ni kó bu omi fi kún
kó ń pé òun fọ ẹsẹ̀ yẹn mà gbogbo àyè tó fẹ́ fọ náà ló ti fọ yẹn lẹ́gbà tó ti ní àníyàn tó yìí ti bẹ̀rẹ̀ títí ló wá fọ ẹsẹ̀ yẹn ni tó bá ti fọ ẹsẹ̀ in sahha al-hadith àwọn olùmọ̀ wọn sọ̀rọ̀ pípọ̀ níbi hadith wípé rajulun majhul ó wà ní ẹni tó gba hadith wípé thumma yarfa'u basarahu ila as-sama' gẹ́gẹ́ bí ti sheikh wa Muhammad Salih al-Uthaymin bó ṣe mú wá ní tírà rẹ̀ ṣùgbọ́n àwọn afọ́wọ́n onífẹ́kì sábà máa mú wá náà ni látàrí pé ìtọ́ka ìfínrílẹ̀ wípé ọba wa Allah subhanahu wa ta'ala ìbẹ̀ sánmà ó sì ń rí ni lórí ìbádà tí yàn ṣe yí báyìí lẹ́yìn náà wa yaqul ló wà máa mú àdúrà tàrí wá ta ṣàlàyé tẹ́lẹ̀ ló mú àdúrà yìí wá àdúrà yìí ó ní ṣe gan pẹ̀lú mùsùlùmí àdúrà ta sọ pé kí mùsùlùmí ṣe wípé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu àdúrà yìí ni wọ́n ṣe nígbàtí a bá ṣe àlàlábùṣe àwọn àmà wa bí ọlọ́run bá ṣeré wípé allahumma ja'alni mina tawwabin wa ja'alni minal mutatahhirin àwọn afáàfin yìí ń pẹ́ àwọn àdúrà méjì sí oníṣe àdúrà ńlá ni ẹni pé ìfihànlẹ̀ fún ọlọ́run ọba wípé àsọlọ ọlọ́run ìṣègbà wípé ànábì sallallahu alayhi wa sallam òjíṣẹ́ rẹ̀ ní orin ńlá ni fún mùsùlùmí lẹ́yìn náà a fi wá máa wá ń rinlẹ̀ wípé ọlọ́run kàmínú àkúnnà àwọn tí ó ti gba tútúbá wọn àwọn tútúbá ẹni gbogbo ẹni tó ọlọ́run bá gba tútúbá rẹ̀ àdúrà yóò jẹ mọ́ kí ni al-qulub a nídìí ìwòsàn a nídìí mímọ́ ọkàn kì í ṣe pé ara nìkan la fẹ́ mọ́ ìpè ẹ bá wo àdúrà yẹn Allahumma ja'alni minat tawwabin ìpè at-ta'ib min adh-dhanb ẹni tí ń kóhùn díẹ̀ ẹ̀ṣẹ̀ tí ń túbá ni ẹni pé ó jẹ mọ́ ọkàn ìpè àtọ́ ọlọ́dọ̀ ọlọ́run ọba wípé kó kàwá kún ẹni ọlọ́kàn mímọ́ ẹni tó ronú padà sọ́dọ̀ ọlọ́run waj'alni minal mutatahhirin bákan náà a sì tó tọ́ ọlọ́dọ̀ ọlọ́run kó kàwá kún àmì mímọ́ ìgbé tá a bá ti ń fi àlọ́ àláfin mọ́ ara wa ọwọ́ ojú wa ọwọ́ wa orí wa ẹsẹ̀ wa bákan náà a tún máa fi àdúrà yìí a fi máa rábàbà síwájú ọlọ́run pé ọkàn wa náà gángan kọ́lọ́run kó ṣe kí ni kọ́lọ́run kí kò bọ́ wa mọ́ jẹ́ pé àdúrà yìí ó ṣe kókó ó papọ̀ mọ́ra wọn a sì nídìí rẹ̀ torí ọ̀kan ó máa jẹ́ tatahhirul qalb ọ̀kan ó máa jẹ́ èyí tó máa jẹ́ àfọ̀mọ́ ọkàn òun náà sì ní ikhlas mímọ́ fún ọlọ́run ọba èkejì ó máa jẹ́ kí ni tatahhirul a'da ẹlẹ́kejì ó máa jẹ́ mímọ́ kí ni àwọn ààyè tí ó yẹ ká mọ́ nínú ara wa àbí ọlọ́run ọba Allah ọba tí ó dédé ń yan ìjọsìn yìí fún wa bí ká máa ṣe léyìí tó kéré bí ọba bẹ tẹ̀lé ìlànà ànábì pé tó ìyẹn fẹ́ máa fi ìhun kọ̀ọ̀kan fi ṣe àlùalá ẹ máa hún nìyẹn ó ṣe àlùalá lójúmọ́ kan ẹ dákun tó rí ọlọ́run fi ṣe fún wa ká ní ìfọ̀yàbalẹ̀ ká má kanjú tó ń gbà fẹ́ lọ bá ìhun ká wá ṣàlàlá mọ́nàmọ́yán ká wá ní à ń lọ kírun ká ń gbé afárabalẹ̀ káwa náà jẹ́rìí ra wa pé èyí tí mo ṣe náà àlàlá yìí o mo gbìyànjú mo ṣe gẹ́gẹ́ bí tí ẹ̀sìn wa bó ṣe fẹ́ sí àbí ọlọ́run gbogbo oore tí wọ́n ń bẹ ọlá ìbùkún tí ń bẹ fún ẹni tí ń ṣàlùwàlá látàyé fil qiyamah débi pé wọ́n ní kó wọnú èyí tó wù ú inú àlìjẹ́nà méjèèjọ ọlọ́run mọ́ta ṣe oore bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa oore báyìí náà ni àádádó sí hada wa sallallahu wa sallam ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma bihamdik nashhadu an la ilaha illa ant نستغفرك ونتوب إليه والسلام عليكم ورحمة الله وبركاته. الله